Welcome to my channel. It's great to be here. It's good to have you. Yes, if you are joining us for the first time, please click on the subscribe button so that you can have more and more of our videos at your fingertips. Yes, today a fẹ́ sọ̀rọ̀ nípa ẹnu, the mouth. Kí ni Yorùbá gbà wípé ẹnu máa ń ṣe? Nínú gbogbo ara, Yorùbá gbàgbọ́ pé ẹnu wà lára àwọn tó kéré. Ṣùgbọ́n tá bá wo ẹ̀yà ara yìí, ó lágbára láti pa ni, ó lágbára láti gbà ni. Kí là ń fẹnu wa ṣe? Ṣé a fi ẹnu wa ń pààyàn ni àbá ń fẹnu wa gbààyàn? Ọ̀pọ̀lọpọ̀ ti kú nípasẹ̀ pé wọ́n sọ̀rọ̀ òdì sínú ayé wọn. Ọ̀pọ̀lọpọ̀ ti di olórí burúkú torí wípé ẹnìkan pè wọ́n bẹ́ẹ̀. Kí ló dé tó jẹ́ wípé a kì í kọbi ara sí iṣẹ́ tí ẹnu ń ṣe? Àbí kí ló dé tó jẹ́ wípé a máa ń jẹ́ kí ara lò wá ká wá fi ẹnu wa ṣe ìṣekúṣe láti sọ ìsọkúsọ sínú ayé èèyàn? Tí ẹlòmíì bá búyàn tán, ẹ rò wípé ó lọ kọ́ láti ibì kan ni. Àwọn yẹn náà ń pè ní abúnibí ẹni ńlá yín. Nítorí pé èébú dùn lẹ́nu wọn, èpè yọ̀ lẹ́nu wọn, kò sí bí tẹ́ ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ dé, ẹ lè borí. Òyìnbó á ní you can't win an argument with them because wọn ò ní tí ẹ gbọ́. Ṣùgbọ́n ìkan lára àwọn òwe Yorùbá tó wá kọ́ wa lọ́gbọ́n nípa ẹnu ni pé olúbọ̀bọ̀ tìrìbọ̀, ẹnu lẹbọ, kẹnu má pa mí. Torí pé Yorùbá mọ̀ wípé ẹnu lè pààyàn, náà ṣe máa ń ṣe ìkìlọ̀ wípé ní gbogbo ọ̀nà ṣọ́ ẹnu. Nítorí pé ẹyin lohùn tó bá ti jábọ́, pàm, ó máa fọ́ ni. Tó bá sì ti túká, kò ṣe kó mọ́. Mi dẹ̀ wá sọ bẹ́ẹ̀ mọ́, kò ṣẹlẹ̀ mọ́. Fún ìdí èyí, ẹ jẹ́ ká máa ṣọ́ ẹnu wa. Ẹ jẹ́ ká máa fẹnu wa gba èèyàn là. Ẹ jẹ́ ká máa fẹnu wa sọ nǹkan dáadáa sínú ayé àwọn èèyàn wa, sínú ayé àwọn ọmọ wa, sínú ayé àwọn ọ̀rẹ́ wa, sínú ayé àwọn tó súnmọ́ wa, sínú ayé ẹni tá tí ẹ mọ̀ rí. Ẹ jẹ́ kó jẹ́ pé nǹkan dáadáa ló máa jáde sí wa. Látẹnu wa sí wọn. Ká má dàbí oníkanra pé kò tiẹ̀ fẹ́ gbọ́ nǹkan tẹ́ni kankan wí, kò tiẹ̀ fẹ́ ṣe nǹkan tẹ́ni kankan ṣe, àfi kó kàn bí èébú. Eléyìí ò dà o.